نحن بالله عزنا لا بمال ومنصب كل ما رمز لنا حسبنا الله والنبي نحن بالله عزنا لا بمال ومنصب كل ما رمز لنا حسبنا الله ونبي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله. اللهم صل وسلم على سيدنا محمد. قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله. نحن بالله عزنا لا بمال ومنصب كل ما رمز لنا حسبنا الله والنبي. الله أكبر. جماعة ẹ̀rí wípé ẹ̀rín mo kọ́ tì síwájú láàárọ̀ yìí. ẹni tó jẹ́ kí n ti ẹ̀rín síwájú ni pé ìfẹ́ kọ́rọ̀ mi lé. wallahi lam urid an ugallidha kalami fi hadha sabah. ìfẹ́ kọ́rọ̀ mi lé. ìfẹ́ kó lé. wallahi alazim. àmọ́ bóyá yóò padà wá lé lẹ́yìn eléyìí tí mo fẹ́ ṣe yìí. ìkìlọ̀ àti ìpenisákíyèsí ni mo fẹ́ ṣe pẹ̀lú fídíò yìí fún bàbá wa Dr. Dhikrullahi Shafi'i adamallahu ayatahu wa afiyatahu. mo rí fídíò wọn láàárọ̀ yìí, mo wo fídíò náà, mo wá rí gẹ́gẹ́ bí threatening. mo rí gẹ́gẹ́ bí threatening. mo wá wò pé kí ló dé tí bàbá yìí ṣe báyìí. ẹni bí sọ pé Dr. Shafi'i ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, torí ana a'tabirukum ganaman amama al-asad. mo rí yín gẹ́gẹ́ bí àgùntàn tí ń bẹ níwájú kìnìún. alhaqqu yuqal, òdodo ọ̀lẹ́ngbọ̀n o. sẹ́ni gbogbo èyí tẹ̀ ń ṣe kíní kan tẹ́ ẹ̀ bá dìde tẹ́ ẹ̀ bá ṣe gbá gbogbo ó wà á bú. ẹ dákun ẹjẹ ó bú. Dr. Shafi'i ẹjẹ ó bú. gbogbo èyí tẹ̀ ń sọ nínú ọ̀rọ̀ yìí pé ibi tọ́rọ̀ wá dé yìí ẹnìkan ò ní máa ṣe kíní kan, wallahi yóò kán ìyálà ìyá àbùkù. ipa yín ò ká ti fi àbùkù kan Mudiru, òdodo lẹ́gbọ̀n o. bẹ́ẹ̀ bá yẹ̀yẹ́ ló kù. ẹ try kẹ́ maintain champion ara yín. jama mo fẹ́ fi àbòsí àwọn sàlàfíà, mo fẹ́ ṣàlàyé rẹ̀ fáyé. kẹ́ ẹ fi mọ̀ yí pé àwọn pípù yẹn alábòsí tó tó wọn kò sí, aláburú tó tó wá tó wọn kò sí láyé tá a wà ń bẹ̀. ẹ ní àwọn kan wọ́n ń fọ́n ìròrí àwọn ṣíà, ẹ sì ní kẹ́nìbọ̀dì má ṣe ṣíà, àmọ́ kẹ́mọ̀ wá fọ́n ìròrí wọn ká. ṣé ẹ mọ̀ pé ẹ ń dẹra yín ẹ̀ tó ń túra yín nù. ẹlẹ́ẹ̀ní kẹ́nìbọ̀dì má ṣe ṣíà, àmọ́ wọn ò gbọ́dọ̀ fọ́n ìròrí wọn ká. ẹni tí ń bá ń ṣe nǹkan ó lè fọ́n ìròrí ẹ̀ ká náà ká tó wá wípé wallahi èmi ń sọ bàbá Mudiru wallahi ìwé ṣe ṣíà. àwa tá a sì jọ mọ wọn àìṣe ṣíà.
àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé ní ìjọ tí ẹ̀yin gbé sàlàfíyà tí tẹ́ gbé délẹ̀ Yorùbá tá ń dìyín lọ́wọ́ mú ẹ lọ rántí sẹ́ẹ̀mọ́ tẹ́ fi pilẹ̀ ńgbà náà ìtẹ́ fi bẹ̀rẹ̀ nígbà náà ni wípé béèyàn bá ń ṣàdúrà kò gbọdọ̀ fọwọ́ bọ́jú tẹ́ ẹ bá gbàgbé béèyàn bá ń bẹ náà kò gbọdọ̀ mú ọwọ́ kó fi bọ́jú nínú àwọn àròrí yìí tẹ́ gbé wá nígbà náà nù nínú àwọn àròrí yìí tẹ́ gbé wá ó ní pé èèyàn ò gbọdọ̀ máa fi tẹ̀sùbà kó máa fi fa nǹkan bóyá ó kírun tán ni àbólóhùn bẹ lọ́hùn nínú àwọn àròrí yìí ni o tẹ́ ẹ bá gbàgbé tó já sí pé gbogbo tí ń já àwọn àròrí burúkú tẹ́ ẹ gbé wá yìí gbogbo ẹni tí ò bá ti ṣe lẹ́ẹ̀kan náà ẹ mọ̀ pé wọ́n kèfèrí àwọn àròrí yìí tẹ́ ẹ gbé wá nù alábòsí nìyí wàláhì tàláì wàláhì alábòsí nìyí mo ì ti ṣàlàyé mọ́níàjù yín mọ́níàjù sàlàfíà fi dáwà mo ti ṣàlàyé rẹ̀ níjó ní ìtúntún sọ lónìí tẹ́ ẹ bá fẹ́ kọjú sẹ́nìkan àtẹni ó jọ̀rọ̀ yín àtẹni tó jọ̀ta yín ẹ máa wá pe gbogbo wọn kìí sì ṣe pé pípè tẹ́ ń pè wọ́n o kìí ṣe pé ẹ nífẹ̀ẹ́ wọn ṣé ẹ mọ̀ pé nínú àwọn tẹ́ ẹ pè lérí ọ̀rọ̀ yìí ẹ pé bàbá Ọba Ìlọrin kọ́dẹ̀ tó ní káwọn máa ṣe ṣéwù ẹ máa tara yín tálẹ̀ nìkan tán níjọ́ tí Saheed Shittu tí ń bú bàbá Ọba Ìlọrin pẹ̀lú ọkọ sàlàfíà níbo lẹ wà ń jọ náà ẹ sọ bí tẹ́ wà níjọ́ ẹ sọ tẹ́ ẹ ṣe létò lérí ẹ tí Saheed Shittu tó bú Ọba Ìlọrin ó tún ṣépè lé wọn ó bú bàbá wa àmọ́mú àgbà nílọrin ó tún ṣépè lé wọn ó bú Sheikh Adam ó ṣépè lé wọn ó bú Alhaji àgbà níbo lẹ wà ó kọ súnà ní fi ń ṣe tí ń ṣe yìí aina antum yawma idhin maza qala fadilatukum diddahu aw raddan alayhi níbo lẹ wà ń jọ náà wàláhì alábòsí ni wàláhì tàláì alábòsí ni nínú àwọn tẹ́ tó ń pè mára tẹ́ ní kí wọ́n bá mùdírù wí ẹ mà ó tún wá yà mí lẹ́nu pé ẹ dákọ̀ bàbá lówó rò ẹ wá ń sọ lẹ́nu yín wípé ní gbogbo Èkó lónìí kò sí ẹni tó tó bàbá náà lọ́jọ́ erí nínú àwọn àgbàlagbà wa tó ṣẹ́kù la ilaha illallah ǹjẹ́ ẹ mọ̀ pé àgbàlagbà bàbá yìí sẹ́ẹ̀sì gbàgbé pé àgbàlagbà ń súnfin bàbá yìí níjọ́ tí Saheed Shittu tí ń bú bàbá yìí tí ń yàkàyàkà wọn aina antum yawma izin ibo lẹ wà jọ náà alábòsí ni wallahi tallahi ẹ sì ní ìbẹ̀rù Ọlọ́run alábòsí ni yín o wàláyé alábòsí ni yín ẹ wo tí Saheed Shittu fojú bàbá yìí rí ẹ dìde ẹ sọ nǹkankan ẹ dá alákẹ ẹ engesi ẹ ó wá di lónìí àwọn bàbá náà ń bẹ nù àwọn tẹ́ ń pè ẹ tún pé gbogbo àwọn arábítà àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn arábítà yìí gbogbo tí ń jà wọn àyí mọ̀ àtàwọn àfá ńláńláńlá tí wọ́n ń bẹ arábítà yìí èwo lẹ gó ègè sínú wọn lẹ́yìn tẹ́ ń pera yín sàlàfíà yìí gbogbo orú àwọn èyí lẹ tó wá fẹ́ pè kúnra lẹ́fẹ́ fi kọjú mùdírù ẹ máa tanra yín mo tún wá di tẹ́ tó pe madaris ngbà tó ọmọ kéwù yín tí ń sòǹgbìfọ̀ tó wọ́n tiẹ̀ tu ó ní madaris marika ẹni hàn gbogbo ilé ẹ̀kọ́ gbogbo ilé kéwù ẹ wá mẹ́sà àwọn ilé kéwù kan ẹ mẹ́sà àdàbíyà
ẹ má ṣe má di Nàìjíríà ẹ̀mẹ́sàn rẹ̀ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kí gbogbo wọn parapọ̀ kí wọ́n kọjú mùdírù nàntẹ́dìrùkùn àrètí alábòsí ni sẹ́rí gbogbo èyí tẹ̀fẹsẹ̀ halẹ̀ o ẹ̀ ń tanra yín ni wallahi tallahi ẹ̀ ń tanra yín ni ẹ̀ sì fi ra yín sẹ̀sìn ẹ̀yin tó mùdírù kan lábùkù wallahi ẹ̀ tó mùdírù kan lábùkù ẹ̀ tó mùdírù kan lábùkù torí wípé iṣẹ́ Ọlọ́run tí ń ṣe ni ẹni mùdírù sẹ́yìn gbàgbé ni tẹ́ bá gbàgbé ẹja ara yín létí àárẹ̀ tó rẹ mùdírù ìgbà táàrẹ̀ ń bẹ̀rẹ̀ èrò ọkàn gbogbo yín ni wípé mùdírù ó bá lọ ṣé ẹ gbàgbé tí gbogbo yín ń wí ni èyí wà bú sábẹ́ kádánwò mọ́kàn kíkiní kan má ṣe ẹ sì fi ẹnu ara yín ẹ fi béèrè àdánwò lọ́dọ̀ Ọlọ́run fúnra yín torí ẹ béèrè àdánwò lọ́dọ̀ Ọlọ́run bóyá ẹ gbàgbé ni àbí ẹ ṣe bí ìgbà tẹ́ ẹ gbàgbé wípé ẹni Ọlọ́run bá fẹ́ràn ì máa fi àdánwò rẹ̀ kàn ẹ ń fi tó ṣẹlẹ̀ sí mùdírù ẹ fi ń yọ̀ èmi wá fẹ́ béèrè lọ́wọ́ yín Abu Sufyan gáfàrà Allahu lahu wa rahimahullahu ta'ala tó kú pẹ̀lú kú ásídẹ́ǹtì tó kù ní sóbú sàbẹ̀ ni ẹ fèsì rẹ̀ fáyé ṣé sàbẹ̀ ló bú tó fi kú ó ń yàwó mẹ́ta kọ́lọ̀ kó sàlékún àlàáfíà ara fún kó sì má fàìsàn kó má fi sẹ́ni kọ̀ọ̀kan wa tó dùbúlẹ̀ àìsàn tí ń bẹ lérí ààrẹ ṣé sàbẹ̀ ló bú àní níbẹ̀rù Ọlọ́run antum muslimuna haqqan lakin laysati fikumul islamiyya laysati fikum islamiyya mùsùlùmí lẹ̀ ń jẹ́ mùsùlùmí ni yín nítòótọ́ àmọ́ tí ń jẹ́ ìsìlámù sí lára yín tí ń jẹ́ ìsìlámù fìlẹ̀ àkíkà kò sí lára yín bí tí wù kó mọ̀ ẹni ní 2011 ibi tó ti bẹ̀rẹ̀ nu ó kọ́ sọ̀rọ̀ jáàbù ẹ jáde kẹwàá dìfẹ́ǹdì tí mùdírù sọ nípa jáàbù ṣé ẹ gbàgbé bẹ́ẹ̀ ṣe ń tírìtì ayé ni ìtẹ́ ń sọ fún gbogbo ayé nínú min araikum al-batila ó ní wípé béèyàn bá ti lo kinní yẹn yóò wọ̀ náà ni tọrọ sì rí bẹ́ẹ̀ Islam lè tó bẹ́ẹ̀ ti mú ìtawà ń bá yín sọ tá a sì ń bá yín fánù ọ̀tọ̀ ní tí Islam ń wí ọ̀tọ̀ ní tẹ́ ń sọ èrò tinú ti yín èrò tọkàn ti yín àti fẹ́ẹ́nú ti yín ilẹ̀ ń gbé jáde nínú Islam èyí ò lẹ́lẹ́ fẹ́ jà sí tẹ́ ń kọba lọ́rin tẹ́ ń pe bàbá lówóró tẹ́ ń pe gbogbo àwọn àgbàlagbà arábítà ẹ tún dákọ̀ ẹgbẹ́ kan bóyá ẹgbẹ́ yín àwọn ẹ̀yin sàlàfíà mọ́ra yín náà ni ẹ dákọ̀ rẹ̀ ẹ tún dákọ̀ gbogbo ilé kéwú tẹ́lẹ̀ torí ẹ fẹ́ kóra yín jọ ẹ fẹ́ kọjú mùdírù ẹ má bọ̀ ẹ má bọ̀ wá ẹ má bọ̀ ẹ kóra yín jọ ẹ má bọ̀ ká tó wá wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ń pè ni wọ́n mọ̀ yí pé ọ̀tá Ọlọ́run ọ̀tá ìsìlámù ni ẹ sì fi ìsìlámù ẹ fi ìsìlámù lọ́kàn balẹ̀ nílẹ̀ Yorùbá táwa yìí gbogbo nǹkan pátápátá báyìí ó ti di iná nù ẹ wá ha iná fún kálukú àtá tẹ́ẹ̀dẹ́rì àárín ara yín gan ẹ̀ hànà fúnra yín ẹ̀ ń dákọ̀ àfàmùrà ni ẹlẹ́hàá ṣé bákan náà ni àárín yín rí lìsè
gbogbo yín tẹ̀jọ́ tí ẹjọ́ ń pera yín tẹ̀jọ́ ṣàbòsí àárín ti pín yẹlẹyẹlẹ ó ti pín yẹlẹyẹlẹ. Dr. Sharafdeen Gbadebo òun ti wà ó wà lẹ́gbẹ́ kan ó láwọn gáǹjì tiẹ̀ ẹ̀yin náà fúnra yín ẹ̀yin náà láwọn àtìbáwù ti yín àfàmùrán ẹlẹ́à ó náà láwọn àtìbáwù ti yín ní péréte tẹ̀sí à ń sókísókí ẹ lọ lè fojú inú wò ó bẹ́ẹ̀ ti péra yín díẹ̀díẹ̀ láàbọ̀ kíkan wá wo pọ́ùn lòún dáa jù láàrin yín sẹ́nu ẹ̀yin tẹ́ wà lìjọ́ náà nù. ẹ máa tara yín a ní ẹ lọ lè dá kẹsì níbẹ̀rù Ọlọ́run ẹ lọ lè dá kẹsì níbẹ̀rù Ọlọ́run níjọ́ tí Mùdírù tí wọ́n sọ̀rọ̀ lérí ìwà nínú kòtò Abubakar ṣebí ọ̀pọ̀lọpọ̀ yín wò ṣebẹ́ rí tí Mùdírù ń tra àti ṣàlàyé fún gbogbo ayékáyé understand pẹ̀lú wípé tẹ́ ń dàpọ̀ mọ́tàn ìwà nínú gáàrù sáórì ànábì pẹ̀lú kí àtàbá yẹ́yìn aláǹtakùn tàwú kò jọra wọn. eléyìí ni ìtàn tó so papọ̀ mọ́tàn Felix Nola ni ó yìí ti wáyé ní nǹkan bí 100 sọ́gọ́rùn 5 before kànábì tó dé. ntí Mùdírù ń kiri àfáyé nù. Kálukú yín rí kálukú yín wò kálukú yín gbọ́ ṣebẹ́ padà tó ń rí ẹsẹ̀ ń gbọ́ gbogbo táwọn ọmọ yín wí tí wọ́n ń pe Mùdírù ní Felix Nola tí wọ́n ń sọ kí lẹ́nu wọn yí pé Mùdírù sọ pé ànábì àti Felix Nola ẹni bẹ́ẹ̀ nù kòtò àtà tí mo fi rọ́pò nù kan èyí tí mo ní máa ń sọ rárá tóun sọ yí pé òun ní béèrè kan tóun fẹ́ béèrè sóò ní ó dà ipò náà ni òun ní béèrè tóun fẹ́ béèrè Felix Nola tí Mùdírù ló wà nù kòtò pẹ̀lú ànábì sẹ́nu ọ̀nà kùrẹ́sì náà ló ti jáde torí Felix Nola kìí so kọ lárúbáwá sẹ́yìn tí Mùdírù ń sọ fún yín nù tẹ́ bẹ̀rù Ọlọ́run gbogbo orú yín yìí ẹ̀ jáde kẹ́ kọ̀rẹ́kìtì kìíní yẹn kálukú yín náà sì mà ipa láǹtakùn tàwú nígbà tá ànábì wà nù gáàrú sáà àtàbòsí yẹ̀yìn ẹni ó bá tó bẹ̀ nínú yín tó bá lè ṣàyà gbangba tí ó sọ yìí pé ìtàn bá ànábì ti wà nù kòtò aláǹtakùn tàwú àtàbásí yẹ̀yìn kó jáde ẹ jáde kẹwàá dìbọ́ǹkì ìtàn yìí bí gbogbo èèyàn sì ṣe mọ́nù bí wọ́n ṣe ń gbọ́ látijọ́ yìí nù ẹnì kankan nínú yín ò jáde kó kọ̀rẹ́kìtì ẹ̀. Mùdírù kọ̀rẹ́kìtì tàn yìí ẹ̀yìn gbáùn ní ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń jáde láti máa yí ọ̀rọ̀ Mùdírù síbòmíì alábòsí ni alábòsí ẹni ok ìdí tí Mùdírù fi wá dọ̀tá yín nìsín ni wípé Mùdírù ń ṣàlàyé wípé Abubakar ò sínú kòtò pẹ̀lú ànábì Abdullahi ibn Urekiti ló wà pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ prúfù ẹ̀ só yẹ kí lẹ́yìn òun dìjà só yẹ kó dogun tẹ́ẹ̀fín sọ pé yóò bú tó bá sì bú ẹnìkan kan ò ní rí yín ká lọ́wọ́ kó bú ẹjọ́ bú ẹjọ́ bú wò ẹjọ́ bú wò sẹ́ẹ̀mọ̀ pé tírẹ́tìn kí ni nǹkan tẹ̀sí wọn máa ń fàlù tí káì àní má ti jẹ́ kọ́rọ̀ rẹ le má ti jẹ́ kọ́rọ̀ rẹ eléyìí tí ń ṣe just a warning eléyìí má ti jẹ́ kọ́rọ̀ rẹ le. Bí ibi tí Mùdírù bá lọ lérí ìwà nínú kòtò Abubakar àbí kò sí ń bẹ̀ tí ò bá jọ má tiẹ̀ sí dandan ní kò gbà ní kìí ṣe túláàsì bàbá Mùdírù sọ pé dandan kẹ́nìkan gba ìtàn bá wí
ẹ wá ń pariwo mùdírù ń bẹ̀sìn jẹ́ kí ni wọ́n fi bẹ̀sìn jẹ́ ẹ̀sọ́n tí ìwà nínú kòtò Abubakar àbí ò sínú kòtò ẹ̀sọ́n tí ó tún ṣe nínú ẹ̀sìn ẹ̀sọ́n tó bàjẹ́ nínú ẹ̀sìn ẹ̀sọ́ fáyé ó wà bí ó wà bẹ́ẹ̀ náà nìyẹn kò síbẹ̀ náà nìyẹn kí ni problem Mudiru ní amakasuba mẹ́rin rákà mẹ́rin ni àbí wọ́n ní káyìí láàdí rákà mẹ́jọ káyìí ẹ jẹ́ kí kálukú lè bẹ̀rù Ọlọ́run o ẹ wá ń sọ kíní kan ṣé Abdullahi Berende nílọrin ẹ lọ lè béèrè mi lọ́wọ́ wọn kíní kan Àrẹ̀mú tó parí Kwara Poli ẹ lè béèrè mi lọ́wọ́ ẹ̀ kíní kan lọ́ya kíní kan ta ni ó máa béèrè yín káàkiri aláìlẹ́kọ̀ àìlẹ́rìí àwọn béèrè yín káàkiri ẹ̀yin ni ẹ jáde kẹjú yàrá yín kí ló kàn wá pẹ̀lú pà ń béèrè yín káàkiri lọ́wọ́ sí Abdullahi kí n tiwa tá a máa béèrè yín kí ẹ̀yin ni ẹ jáde ẹ wá júwe yín fáráyé pé bẹ́ẹ̀ ti rí ni ẹ lè tó àníyàn yín sí àníyàn yín ẹ lọ lè tún sí ẹ sì lọ lè bẹ̀rù Ọlọ́run pẹ̀lú dáwà tẹ̀sí dáwà tó kan dáwà tó ń dọ́ọ̀lìmà ẹ lè bẹ̀rù Ọlọ́run pẹ̀lú dáwà yín dáwà tó kan dáwà tó ní hásìdà dáwà tó ní hákìdà àwọn tí wọ́n mọ dìrásà nàfsíyà tí wọ́n mọ̀ sí dìrásà nàfsíyà àwọn tí wọ́n mọ̀ sí wọ́n mọ kí ni tẹ́ ń dì mẹ́mí pẹ̀lú orú tẹ́ ń sọ mi ṣe fámìlì bàbá yẹn mi sì kéwú ní markas àmọ́ ayò ní tòrọ́sùnà jẹ̀mí hàn àwọn òwò ayé markas yìí àwọn tá ju yẹn lọ àwọn tá ju ẹni tó ju yẹn lọ wàláhì wọn bẹ markas mo fọlọ́ mo fi búra àwọn òwò ẹ̀yìn ta ní bèrè yẹn markas ẹ fi tírẹ́tì yẹn lẹ o ẹ̀yin gbogbo yóò bú ẹ̀yin yóò ṣe ẹ fi tírẹ́tì yẹn lẹ o òdodo ọ̀lẹ́gbọ́n ẹ fi tírẹ́tì yẹn lẹ o a padà wá rí i wípé kò sí ti mú yín bínú tẹ́ fi ń kára tí wàhálà fi pọ̀ tó báyìí tó tayọ wípé ọjà yín tẹ́ gbélérí tẹ́ ń kiri rẹ̀ tẹ́ wá ń polówó rẹ̀ tó jí ọjà arọ́ Mudiru tó àṣírí ọjà ń fàyè khalas lidhalika takasumu aduwan ní tó jẹ́ mú Mudiru lọ́ta náà nù àṣírí ọjà yẹn tú ẹ dákun gbogbo àwa tá wà lórí programu yìí látòkè délẹ̀ ẹ dákun torí tọ́lọ́run ẹ bá mi share programu yìí ẹ sì lọ́fù ẹ like ẹ gbogbo iye wa pátá táwọn ò lọ́wọ́ báyìí ẹ bá mi share rẹ̀ kó má sẹ́kọ̀ọ́ nìkan tí ò ní share rẹ̀ ẹ dákun torí tọ́lọ́run torí mo fẹ́ kí wọ́n nìyí mo fẹ́ kó dọ́dọ̀ bàbá yẹn ẹ má threaten Mudiru mọ́ o ẹ dákun torí tọ́lọ́run ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má threaten Mudiru mọ́ o ẹ̀yìn kan yóò bú yóò ṣe gbá yóò ṣàwo ẹ̀ ń pọ̀ ọba lọ́rin nísìn ọba lọ́rin tó já sí pé níjọ́ tí Saheed Shittu ti ń fowó kọ sàlàfíà yín tẹ́ wà tí fi ń bú ọba lọ́rin tí ń yàkàyàkọ ọba lọ́rin tí ń ṣépè lọ́ba lọ́rin ẹ wà ń bẹ̀ ń jọ náà ẹsẹ̀ òjì ajé tó máa bí ọjà ti bọ́ọ̀sì ẹ wà ń bẹ̀ ń jọ náà kí ni dáúrù yín lérí kẹsẹ Saheed ní káì pẹ̀lú tí ń ṣe kí ni dáúrù yín èyí ó pònú ọmọ alárífín yẹlmà yín tí ń ṣe látijọ́ yìí tí sì ń ṣe nìsín pẹ̀lú gbogbo àwọn àgbàlagbà ẹ wà ń bẹ̀ ẹ ń rì ṣèbínú yín ń dùn ni ẹ ká lọ́wọ́ kó
ẹ wá ní kíní kan ó bọ́ sí kíní kan ó bù kó bù ẹ gbéra yín lọ mọ́ríkàsì ẹ lọ lè kojú mùdírù gbogbo èyí tẹ́ ń sọ fáyé tẹ́ ń sọ fáwọn èèyàn ká lọ lè béèrè yín lọ́dọ̀ bàbá Bẹ́rẹ́ndé ká béèrè yín lọ́dọ̀ Àrẹ̀mú kí ló kàn á pẹ̀lú Àrẹ̀mú táwọn máa béèrè yín kí. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ rí i pé ọ̀rọ̀ mi yóò ti le rárá ọ̀rọ̀ mi yóò ti le àmọ́ ìnà ọ̀dìtàn ọ̀dìnà tẹ́ ẹ bá fẹ́ kí n fún ọ̀rọ̀ mi yìí tẹ́kúyà àni ugaliz azal kalam kulla tagilis ẹ tún jáde pẹ̀lú tírẹ́tì yẹn irú tírẹ́tì yẹn sáà ń pẹ́ sọ́nà ọ̀rọ̀ yín ẹlẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ látàná ẹ sì ń kọ́ntínú lónìí ẹ wá ní dákẹ́ rẹ̀ títí tí ó ṣẹlẹ̀ tí ó fi ṣẹlẹ̀ ẹ má wá dákẹ́ rẹ̀ kẹwàá rí tí ó ṣẹlẹ̀ ìtàn ìrètí kó fẹ́ ṣẹlẹ̀ o kẹfì wá rí kẹfì wá rí tí ó ṣẹlẹ̀ ẹ má dákẹ́ àgbàlagbà tí ò bá tijú àti gun kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní tijú àti làmálẹ̀ insha Allah al-karim ẹ dákẹ́ ẹ bá mi share program torí tọ́lọ́ ẹ bá ń share program yìí so ìnífẹ́ kọ́rọ̀ yẹn gùn jù afáwọn adéoyè Ibrahim Ismail ẹ ṣeun jazakumullahu khairan ọ̀rẹ́ mi láti Italy Sheikh Kudusi Mustapha jazakumullahu kullal khair afáwọn àgbà Sheikh Abdul Fatai anabi ló nígbà ẹ ṣeun ẹkọ àtẹlẹwọ ẹkú gbogbo gbà Allahu yukarimukum Allahu yukarimukum ẹ ṣeun gan mo dúpẹ́ afáwa Qasim ọmọ anabi tani jare mu tani jare ẹsẹ oje àwọn ọmọ rẹ mú kí ló kà pẹ̀lú ààrẹ mú kí ló kà pẹ̀lú ààrẹ mú kan tààlà àmọ̀ tí wọ́n ń jare mú bin 6 ààrẹ mú kọ Afọláyan ni ẹsẹ oge àbáwá Ismail Asamadani Adéwálé ẹ ṣeun gan jazakumullahu khairan Ọlọ́run bá dúpẹ́ fún yín albarkola nabi lọ́dọ̀ Ọlọ́run Sheikh Abdallah Abdulkadiri Agbábíàká ayakumullah àwọn èèyàn wà nù Ọlọ́run ò ní fi yín lẹ̀ Adéoyè Ibrahim Ismail jùsítún khairan Allahu akbar ẹ dákun ẹ̀ẹ́nẹ́lẹ̀ dá ẹ ṣeun gan ẹ dákun ẹ bá mi share program yìí dáadáa ẹ dákun torí tọ́lọ́ Alao Àtàndá Rasheed ẹ ṣeun gan Mori Lawal I'm always gbádùn this alpha èmi náà gbádùn yìí gbádùn yìí ẹ ṣeun gan ẹ ṣeun gan Ọlọ́run bá dúpẹ́ fún yín àfàwà Yusufu Adébọ̀wálé Nurdin àwọn èèyàn tiwa nù tó wà ń gbọ́ àwọn tíá nù àfàwà Usama Abdulmajid Muhammad Awwal jazakumullahu kullal khair ẹ ṣeun gan Imam Abdulmajid Nuruddin Afọlábí kelma ayakola ẹ ṣeun mo dúpẹ́ Afa Suleiman Abdallah jazakumullahu kullal khair ẹ ṣeun gan Abdulkadir Ọláìyá Suleiman bàbá chief imam gbayì
ayakumullah Ọlọ́run ní fi yín lẹ̀ o arọ́fùtù ayakumullah ẹ ṣeun gan mo dúpẹ́ Ọlọ́run bá dúpẹ́ fún yín. Ọlálékan Yusuf ọjà ti tú àlá ẹ ṣe ọjà ti tú ó ti bọ́ọ̀sì so kíní ẹ ló ń dùn wọn òun ló ká wọn lá kọ́sìm sit àbí kí lélẹ́yìí jazakumullahu kullal khair. àfàwà Muhammad Eniola ẹ̀sìn àmì Ọlọ́run gba ẹ̀sìn gan. Imam Abdulgafar Ìsọ̀lájà Ondo àwọn àfàwà àgbà ẹ̀sìn gan jazakumullahu kullal khair. Ibi yìí ni àádọ́sí láàárọ̀ yìí ẹ dákun Ọmọlára Suleiman more wisdom sheikh ẹ̀sìn mo dúpẹ́ Ọlọ́run bá ń dúpẹ́ fún yín. Ẹ dákun gbogbo apáta ẹ dákun ẹ bá mi share program yìí pátápátá ẹ bá ń share program yìí Ọlọ́run bá ń dótì pẹ̀lú gọ́ọ̀lọ́. Afa Muhammadu Kabir jazakumullahu khairan. Ismail Mustapha Adeyinka ọjà ti cast mo fi wọ́lọ̀ ti tó mo fi bẹ́ẹ̀ gbogbo ìwà pátá tọ́lọ́n kádàrá pé àjọṣe prógámù tààrọ̀ yìí gbogbo tí kálukú wa ń béèrè lórí Ọlọ́run kó dàlẹ́ wa lọ́wọ́ n tá ń béèrè láàánú lọ́dọ̀ Ọlọ́run má sá dàlẹ́ wa lọ́wọ́ gbogbo tọ́lọ́n wá sí fẹ́ ní kọ̀ọ̀kan wa lóore tí inú wa ń dùn sí Ọlọ́run má fi bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa nínú jẹ́ albarka la hawla wala quwwata illa billahil aliyyil azim. Markaz is the true reflection of Islam. Asin aba Imam baba Jawo Ndonu jazakumullahu khairan. Afa Mustafa Musliu Arisekola jazakumullahu kullal khair. Ẹsẹ̀ gbogbo t'Ọlọ́run ṣe fún kálukú wa lórí Ọlọ́run má fi bà wá nú jẹ́. Bá kí àmì Ọlọ́run ojú ti là àwọn olólùfẹ́ tọkàntọkàn tẹ̀mítẹ̀mí nù alistijaba bi idnillah jazakumullahu kullal khair. Ọlọ́run má sà wọlá pé ìdùnnú ìlọ́lọ́run ọba fi bàbá Mudiru ṣe fún Sheikh Adam Ọlọ́run fi nàró sẹ́wọ̀n kò fi dá sẹ́wọ̀n nù gbogbo t'Ọlọ́run ọba mi ṣe fún kálukú wa lọ́mọ Ọlọ́run ó ṣe wọ́n dùnnú jálẹ̀ fún wa yóò fi wọ́n nàró sẹ́wọ̀n ni kò ní fi wọ́n ba iṣẹ́ wa jẹ́. Albarka la hawla wala quwwata illa billahi aliyyil azim. Adeniyi Ọláìdé ya Sheikh love you too. Wèrè kan ní mo ugly lálẹ́ àná ó ní mo ugly ẹgbẹ́ sẹ́ mo ugly àwọn kan náà love me yìí ọmọ àlè àfàwà ọláyájú ìsàlẹ̀ kòtò jazakumullahu kullal khair. Prince Adédìméjì Àfọlábí Harun ayakumullah àwọn ẹ̀yà wà nù. Princess Rima àmì Ọlọ́run gbà pẹ̀lú gọ́ọ̀lọ́. Afa Dahud Awoyinka amina ya Rabb. Darul birri ayakumullah. Adeniyi Ọláìdé ya Sheikh love you again. Ayakumullah. Ẹ báyìí ẹ wo ẹ gbọ́ lè sè yé kí n princess wí o yé ó sì ti lọ. Prince Adédèjì Àfọlábí Harun wọ́n ní you are an handsome sheikh. àwọn tó dá nǹkan mọ̀nù òpònú lèmi ugly. Awódẹrù ìkànnì mẹ́ta ṣe Idris God bless you ya sheikh àmì o Ọlọ́run bá ń ṣe dáadáa fẹ́yìn náà
tó ẹ jẹ́ ká dúró báyìí ẹ jẹ́ dúró báyìí so kọ́lọ́n kó má sá gbàdúrà wa ọ̀rẹ́ mi láti Italy ṣé Kudus Mustapha ó ní I like your smile wàláì sẹ́yìn pé tẹ́lẹ̀ mi bá rẹ́rìn àbí tẹ́lẹ̀ mi bá tó bá smile báyìí èyí ó bu ẹkún nù pé irú ẹ̀rín wèrè wo lọ́ọ́ nìyí ẹsẹ̀ ògẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo tẹ́yìn ló fi lo ayé yín ìdùnnú ẹ̀rín ayọ̀ ilẹ̀ fi lo ẹ̀ ní fẹ́ kún ìbànújẹ́ ẹ̀ ní fi lo insha Allah cool lovely ó ní I love you too alfa ńlá we like you èmi náà like you dé ẹsẹ̀ o udhkurullaha yadhkurukum washkuruhu wala takfuruhu ẹsẹ̀ o Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín o Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín o albarkola na Muhammad lọ́dọ̀ Ọlọ́run la hawla wala quwwata illa billahi aliyyil azim Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin qad daqat hilatuna adrikna ya Rasulallah Allahumma salli wa sallim ala sayyidina wa maulana Muhammad nuri sati wa sirri sari fi jami'il athari wal asma'i was sifati Allahumma salli ala sayyidina Muhammad al-fatih lima ughliqa wal khatim lima sabaq nasir al-haq bil haqq wal hadi ila siratika al-mustaqim wa ala alihi aqqa qadrihi wa miqdaril azim subhana rabbika rabbil izzati amma yasifun ọkùnrin alẹ́ àti àrí àti kí ló pé kalẹ̀ asálàfí túbú kọ́bílà àǹtàlùkù ẹ má lọ lè túbá pẹ̀lú eré bútẹ̀ báki subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu alal mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam.